Africa Content TV. Ìyẹn lórí tó pọ̀, orí ẹ̀ pọ̀, ó pọ̀ yẹ́yẹ́, ó yẹ ká lè lóyè káàsù. Lórí àtọ̀dẹ̀ balógun, ọmọ ọlọ́jọ́ bí àtọ̀dẹ̀ balógun, ọ̀sẹ̀ tó kọjá lọ́jọ́ òbí ẹ̀ àtọ̀dẹ̀ balógun, ó yẹ ká lè lóyè káàsù. Àṣírí mi ká bàbí ṣe ṣọ́ọ̀bù àti tó máa ṣe bí ọ̀fà Adéwálé. Wọ́n máa dé gọ́ọ̀mẹ̀ntì ọ̀fà lọ́wọ́ àná wọ́n mú ẹni tó òkú aṣáájú ẹ̀kú ọ̀rọ̀ ní ẹkú kì í wá òkú. Wọ́n máa lé àwọn ọ̀nà o. Wọ́n lé àwọn ọ̀nà o. Ẹ̀kọ́ ìgbọ́dù. Èké ní pẹ̀lú. Èpè ní ọ̀pọ̀lẹ̀ ilẹ̀ gíga ní ọkọ̀ rẹ̀ o. Bàdájọ́ mi ní ọ̀pẹ̀ ní tó bá dàrí. Ọ̀rẹ́ máa dàbí o, ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ. Ọ̀rẹ́ máa dàbí o, ìlọ kíkà ọjọ́ra. Lásìkò ní ẹrú ìyẹn ò dáhùn gbogbo. Wọ́n lọ tún lè kí wọ́n lọ bọ̀ wọ́n bá dọ̀la gbogbo. Gbogbo ṣẹ́ tí wọ́n bá ṣe olúwa pàlú láríkà sí. Àwọn àna wálé. Àbẹ̀kọ̀ lẹ́yìn, wọ́n fi lé wa jẹ, ó kù mọ́. Ó kàn lọ́ọ̀kì wọn bá. Ẹ̀kẹ́ jẹ́ akọni ẹ̀fún. Èké ní pẹ̀lú. Èpè ní ọ̀pọ̀lẹ̀ ilẹ̀ nígbà ní ọkọ̀ rẹ̀ o. Adájọ́ bí ní ọkọ̀ ẹni tó bá dàbí. Ọ̀rẹ́ máa dàbí o. Ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ. Ọ̀rẹ́ máa dàbí o. Kìlọ̀ kìkà ò dọ́la. Lásìkò ní ẹrú ìyẹn ò dáhùn kọ́kọ́. Wọ́n lọ tún lè kí wọ́n lọ wọ̀ wọ́n bá dọ̀la gbogbo lọ́wọ́ òbí. Olóṣèlú tí wọ́n bá ṣe olúwa pàlú láríkà sí. Ẹ̀ka síwájú, àbọ̀dá bàbá lóògùn lòdò tó wà. Sàrúbàdàn bí ẹ̀fọ́ wọn àfúnná. Ìwọ kan náà, lọ́mọlọ́mù àpèrè ọmọ lọ́rọ̀ àgbègbè. Ìyá ọ̀pọ̀ wọn sì máa lọ́nà ọ̀tọ̀. Ọmọ ewúrẹ́ dúdú bẹ́ẹ̀, fọ́ọ̀mù nílé ọlọ́mù. Ó ní ẹgbẹ́ máa mú lọ rí bí ìṣe bẹ́ẹ̀ fẹ́ràn Adéwálé. Ìyá ọ̀pọ̀ wọn àkùkọ gàgàrà. Àkùkọ gàgàrà fọ́ọ̀mù lọ́mù. Ó ní ẹgbẹ́ máa mú lọ rí bí ìṣe bẹ́ẹ̀ yẹ. Ó ní bá máa jẹ́ fún díá, rọpẹdọ, lọ́mù nílé ọlọ́mù bí ayaba bọ́lá lé. Ẹ má ṣe rẹ́gbẹ́sẹ̀ wà bèbè ẹlẹ́sìn ni ẹ lọ́wọ́. Nítorí ìkéyìí, ìwọ ọlọ́mọ arúgbó láti òní ìtòrò ẹṣin. Sábà náà wọ́n bá yẹ sí. Ó yá ká lè lóyè káàsù. Ìṣòro lérè, ilé sábà náà. Àtọ̀dẹ̀ balógun. Wálé àwọn ọ̀nà o. Wálé àwọn ọ̀nà o. Torí Bádìrú Sádà mi o. Ọ̀rẹ́ mi Bádìrú Sádà Mùsàlùmá ó ṣe. Ọkọ̀ ìdáyà tù ní ẹ bá mi ní àyà bàbá. Àgbẹ̀lẹ̀wà mi ìdáyà. Bàbá Ṣẹ̀tì náà tù ní ẹyin mú lọ. Ọ̀rẹ́ tèmi abáfọ̀mọ́ láàrọ̀ ni ó ṣe ń wo. Ẹ̀dùnkà síwájú, Bádìrú Sádà ọkọ̀.
Bádìrì sáńdà, Bádìrì sáńdà, ọkọ̀ mi àyíké wá sí ìhù. Bádìrì sáńdà, Bádìrì ọkọ̀ gáyà sáńdà, ọkọ̀ tí gáyà sáńdà, ọkọ̀ tí gáyà sáńdà. Ọkọ̀ tí láyà àṣàrò ọ̀rẹ́ ni ọmọ Mùsíbà fa ọmọ Mùsíbà fa ọ̀rẹ́ spíkẹ̀ ní ṣáàdò ọmọ Mùsíbà fa ọ̀rẹ́ dọ́kí mọ́ ọ̀pá sí ìhù ọmọ Mùsíbà fa ọ̀rẹ́ bọ́lá jẹ́ àjà ní bá sí àwọn. Ọmọ Mùsíbà, lọ́dún nílé oríwú. Ọmọ Mùsíbà, ọ̀rẹ́ bá lé mi ṣáàdò. Ọ̀rẹ́ bá lé mi ṣáàdò. Lọ́lẹ̀ ọ̀rọ̀ mi júra súnmà. Ọmọ Mùsíbà, ọkọ̀ táyà ọlọ́rẹ̀ o. Ọkọ̀ dáyà sáńdà, ọkọ̀ tí dáyà sáńdà, ọkọ̀ tí dáyà sáńdà. Tẹ́lẹ̀, ọmọ táyà ẹ̀gà ìkòròdú orí ìrìn òdùnkú ẹgbẹ́ mi. Ìdíyàtù, ìṣẹ̀lẹ̀ yẹn máa ń tó kú. Ayabádúró sáka mi láti kékeré ní olóòtú ti lọ. Ó ń dánáwọ́, ẹ̀yin náà wò ó, ìdáyàtú mi ayabẹ́bẹ́ ni. Ayabádúró sáka Mustapha Adékúnlé. Orí tí mo ń kọ́ni mi, orí tí pẹ́tipẹ́ mi, tí bá kọrin lójú ẹ̀kọ́ Wàsíù Ayinde, orí àtijọ́. Orí Bádìrì sáńdà Mustapha Adékúnlé. Ìkòròdú orí ọmọ pẹ̀lú kú. Ọmọ Mùsíbà fa. Ọmọ Mùsíbà fa. Oṣù ìdáyà tí mo orí Wàsíù Àyìndé. Ìwọ tó o bá bọ̀ lórí, wà á lọ ní ṣápítà, wà á lọ ṣí, ó tẹ̀lé ṣí. Ìwọ tó o bá ka bíbélì, tó o bá bọ̀ dáadáa, wà á lọ ṣí, ó lè ṣí. Kálẹ̀ lè òyìnbó bí láì Aláùsá. Àṣà Aláùsá rí láì Aláùsá. Ọkọ̀ Mùsíbàtú láì ọlọ́bàá sáńdà. Tàbí dújọ́ bí ọmọ méjì. Àṣà Aláùsá
London ó ti bá rè wá sílé. Ifá fún mi la nílùú London ó ti bá rè wá sílé. Aláṣẹ́ni lárí aláùsá. Ìyọkọ̀ tó bá wáyé ní ìgbéró lárí aláùsá. Ifá fún mi la nílùú London ó ti bá rè wá sílé. Ọ̀run mi la nílùú London.